Ìgbé ayé ẹrú. Kí ló dé tí ọmọ káàárọ̀-o-jíire tí wọ́n fira wọn wé ẹrú? Kí ló dé tí ọmọ adúláwọ̀ tá à ń pera wa lẹ́rú tá a tún hùwà bí ẹrú ọ̀hún? A máa lórúkọ tí máa yẹni. A máa ní orúkọ tí ó ṣe é fi sílẹ̀ de ọmọlẹ́yìn wá ọ̀la. Òdùmarè òkè má ṣe mí lẹ́rú, má ṣaya mi lẹ́rú, má ṣọmọ mi lẹ́rú. Ọ̀rúnmìlà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ mímọ́ nì, ó ní ẹrú kú ẹrú ṣègbé, ìwọ̀fà sanwó tiẹ̀ tán ó gbálé bàbá ẹ̀ lọ, ọmọ ẹni ni ò síbi tí ó fi ní ilẹ̀ lọ. Adífá fóbì abùfábìdún, wọ́n ní wọ́n kalẹ̀ wọ́n jàre ẹbọ ni kí wọ́n mú ṣe, ọmọ ẹni lọmọ ẹni máa jẹ́. Má pera rẹ lẹ́rú mọ́, torí pọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá múlẹ̀kẹ̀ iyùn ká fi sídìí ọmọ ẹlòmíì, ọmọ ẹni lọmọ ẹni ó máa jẹ́. Ifá olú ọmọ ni kó o fi mí ṣe, ọmọ bíbí inú ni kó o fi mí ṣe. Ọ̀rúnmìlà mọ́ yí ètò ìgbésí ayé mi padà sáyédá àti gbogbo ojú tí ń ṣíà ọ̀rọ̀ yìí tí sì ń kọ́mẹ̀ntì ń tọ́ da sábẹ̀rẹ̀ tí ń sọ pé àṣẹ. Ìwà ẹrú. Àwọn ènìyàn sì ń forúkọ yìí yangàn láti sọ pé ẹrú làwọn. Èrò ẹrú tí wọ́n ń bẹ lọ́kàn wọn wá ń jẹ́ kí wọ́n máa hùwà bí ẹrú. Lọ́pọ̀ ọgbà ó yẹ ká máa rántí pé ẹni tó kóbi ẹni lẹ́rú kò gbèrò tó dá sílẹ̀ deni. Ẹni tó kóran ẹni lẹ́rú kò gbèrò tó dá sílẹ̀ deni. Bí kì bá sọ lórí, tí kì bá sọ láàtẹlẹsẹ̀, tí kì bá sọ láìlédùà, òun lọ ṣẹ́ ọmọ kù tó ní kọ́ mọ́ pìtàn. Ṣé ẹ mọ̀ pé ẹni tí ó pìtàn ogun kò ní kú sógun? Má pera rẹ lẹ́rú mọ́. Má pera rẹ lẹ́rú mọ́, torí pé ìran ìdá ni máa pera wọn lẹ́rú. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa, ó ní nípa gbígbọ́ ọkàn wọn ó sì máa yí padà. Èyí tí a tún ń ṣe yìí ó máa níwọ̀ tó máa bá lọ́kàn padà lénìí pé mi ò kì í ṣe ẹrú. Wọ́n ti sọ fún ọ pé ẹrú ni kó o máa pera rẹ. Lọ́rẹ̀ wátúmọ̀ tí ẹrú jẹ́ kó o sì wátúmọ̀ tí ọmọ jẹ́. Kò jọra wọn, nítorí pé awo tó bá gbọ́fá kì í ṣẹrú ènìyàn. Ọ̀sẹ́ ní ṣẹ́gi nínú igbó, ọlọ́bàrà aya rẹ̀ ní mọ́kùn ní dìde àfúnmọ́jẹ́ tí ṣẹrú alákẹ́tù. Ifá má fi mí ṣẹrú ẹnì kọ̀ọ̀kan, awo tó bá ti gbọ́fá wọn kì í ṣẹrú ènìyàn. Ìgbé ayé ẹrú fẹ́nìyàn kì í ṣe ń tó ṣe tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ìgbé ayé ẹrú ni kẹ́nìyàn máa sọ èdè ẹlòmíì nígbà tẹ́nìyàn bá ka èdè ti ẹ̀kún. Ẹ wo bí tá a bára wa lénìí. Èdè elédè là ń sọ ní pẹrẹwu, a sọ èdè tiwa mọ́. Ìgbé ayé ẹrú nírú ẹni bẹ́ẹ̀ ń gbé. Ìgbé ayé ẹrú ni pé lákòókò òjò nínú ẹ̀rùn kírú ẹni bẹ́ẹ̀ ó sì daṣọ borí kó máa lọ bí egúngún. Ìgbé ayé ẹrú ni. Kíyèsí, bí ènìyàn bá ń bẹ lómìnira ara rẹ̀, kì í ṣe pé ẹnìkan ni ó máa sọ pé ń tó gbọ́dọ̀ ṣe rèé. Ṣe bẹ́ni tí ó jẹ lábẹ́ Jímọ̀ lọ́mọ̀ lọ́jọ́ ńlá, Àlàmísì tá à jẹ lábẹ́ rẹ̀ ó ti lóko. Àbọ̀ àbá lọ̀rọ̀ àwọn ará bí ẹ̀kọ́ Ọlọ́rin. Ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ kọ́ máa jẹ́ tàwọn tàgbà. Ìgbé ayé ẹrú ìníkẹ́nìyàn kó fi ìtàn tílé bàbá tiẹ̀ sílẹ̀, kọ́ mọ̀ kó wá lọ rí mọ́ pìtàn onítàn. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn nínú ayé lénìí, bẹ́ẹ̀ bá bi wọ́n lè pé kí lórúkọ bàbá rẹ tó bá rí sọ, ẹ tún bí lérè pé ta ló bí bàbá rẹ, ta ló bí bàbá rẹ, kò mọ̀ mọ́. Irú ẹni bẹ́ẹ̀ ó sì máa sọ ọ̀rọ̀ ará Róòmù láti máa fi ṣe ìlàjà. Irú ènìyàn bẹ́ẹ̀ ó sì máa sọ ọ̀rọ̀ ará Arab láti máa fi ṣe ìlàjà. Ọmọ gbọ́ nígbà ayé Sulaiman, nígbà ayé Abubakar, nígbà ayé kìnnìkan Abujaliu, gbogbo ohun tí ò sojú wa. Ìran kọ̀ọ̀kan
ló ní ìran tá a rán sí wọn, ló ní ìgbé ayé wọn àtẹni tá a fi ṣe olórí lórí wọn pẹ̀lú. Ọ̀rúnmìlà, ẹlẹ́rìí ìpín, ikú dúdú àtẹ́wọ́, ọ̀rọ̀ ajépo mọ́pọ̀n, àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe, òdùdù tí di orí lémèrè torí ìlémèrè ọmọ bá a ṣe fọ́, àtòbájayé mọ́jáyà lolo, òun ní kọ́ni ní sohun tó lódùmarè ń fẹ́. Òrìṣà tí mú ní bọ òrìṣà míì ni, kì í ṣaládàjẹ, àtòrí ẹni ṣe, àtòrí ọba ṣe, àtòrí ìṣẹ̀dá ẹni ṣe, àtúlù ṣe pẹ̀lú, àtún ayé ṣe ni Ọ̀rúnmìlà jẹ́. Agbára yìí sì ń bẹ kò yí padà. Kíyèsí ọ̀rẹ́ mi, ìgbé ayé ẹrú ni kí ènìyàn tí ó bá jẹ́ pé ó fi ìṣẹ̀ṣe ti bàbá rẹ̀ sílẹ̀, ó ń lọ rèé ṣe ìṣẹ̀ṣe tó níṣẹ̀ṣe, ìgbé ayé ẹrú ni. Nínú ilé tá a ti bí ọ, eléégún ni ẹ́, ó fòrìṣà yìí sílẹ̀, òní kò lójú, òní kò lẹ́nu, òní kò létí, òní kò ní gbogbo ẹ̀, ẹ sì gbéra, ẹ kówó gegele, ẹ lọ rèé ràbà ka lórílẹ̀‐èdè tọ̀hún. Ẹ débẹ̀, ìdí àpáta ni wọ́n ní ká ẹ máa forí kàn, ni wọ́n ní ká ẹ máa fọwọ́ kàn, ni wọ́n ní ká ẹ máa sùn lé. Sórí àpáta lọ́lọ́run ń gbé ni. Àpáta yìí ní ń bẹ lẹ́yìn kùlé bàbá rẹ tí wọ́n ti ń bọ òòṣà òkè, òní ń bẹ ní àbáwọ̀lú bàbá rẹ tí wọ́n ti ń bọ òòṣà òkè, ní ń bẹ ní odi ẹ̀lú bàbá rẹ tí wọ́n ti ń bọ òòṣà òkè, oníláyé fà àbàdà, olóòní bẹ̀ẹ́ dé, ìgbé ayé ẹrú ló ń gbé. Ìgbé ayé ẹrú pọ̀ nínú ayé tẹ́nìyàn ń gbé tó jẹ́ pé gbogbo ohun tí kò ṣe mú yangàn, ó ń là á mú yangàn lóde tòní, léyìí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kíyèsí ọ̀rẹ́ mi, ẹ má jẹ́ á gbé ìgbé ayé ẹrú mọ́. Bí a ṣe ń bára wa sọ yìí, ó ní àwọn tí Olódùmarè tó ń bá pàdé lénìí. Ẹ share ètò yìí, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tí wọ́n tún ń pera wọn lẹ́rú, tí wọn ò mọ̀ pé ọmọ aládé làwọn, ọmọ elénìyàn làwọn, ọmọ àtinúkọlà ni àwọn pẹ̀lú. Ọmọ aládé tó sọra rẹ̀ ní ẹrú. Ọ̀rúnmìlà, má sọ mí dẹrú, má ṣe mí lẹ́rú, Ifá ọmọ bíbí inú ni kó fi mí ṣe. Kí Olódùmarè kó jẹ́ kí ìre wa kó jẹ́ kó gbà kó ìṣe bẹ́ẹ̀. Lọ́pọ̀ ọgbà táwọn ènìyàn bá ń fi ẹrú yangàn, wọn á tún sọ pé àwọn lẹrú Ọlọ́run. Wọn á ní àwọn ni ẹrú Ọlọ́run, bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ò bímọ, ṣùgbọ́n bí ẹ̀san, ta lẹni tí ń ṣiṣẹ́ fún Ọlọ́run pẹ̀lú? Ìjẹ́ ìwọ pẹ̀lú bó ṣe ń gbọ́ mi yìí, láì fọ̀rọ̀ lọ ènìyàn, láì wọ̀tún sósì, ìjẹ́ o lè tọ́ka oore mẹ́ta tó o ṣe níjọ́ tó ti délé ayé rẹ? Wo ọ̀nà tó ń gbà tó fi ń gbé ìgbé ayé ẹrú. Ìgbé ayé ẹrú ni ẹni tí bá ń pe ìṣẹ̀ṣe ní àwọn ẹlẹ́bọ, tó fẹ́ bọ́ tí bàbá tilẹ̀ sí òru, tí lọ rè rú ẹbọ tẹlòmíì tí wọ́n ń pè ní sàárà. Ìgbé ayé ẹrú ló ń gbé, nítorí pé o ò tí ì ríra rẹ gẹ́gẹ́ bí olómìnira. Rántí pé ọmọ ọsàn ní kó pọ́npọ́ bá ìyá rẹ̀. Ìgbé ayé ẹrú, fún bí àpẹẹrẹ, nígbà tí orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè kan tí wọ́n ń jà, kò sí aburú láti gbà súre fún orílẹ̀-èdè bẹ́ẹ̀ pé kí Ọlọ́run kó mọ́wọ́ ogun bẹ̀ dúró. Ìgbé ayé ẹrú ni kẹ́nìyàn máa sọ pé Ọlọ́run Israel, wà pẹ̀lú àwọn ọmọ Israel, má jẹ́ kí ogun kó tẹ̀yìn wọ̀gbé wọn lẹ́nu. Ìgbé ayé ẹrú ni. Nítorí pé ibi tó ti kíyèsí ni pé lọ́jọ́ tí ìjà bá wá pa orílẹ̀-èdè Israel àti Nàìjíríà papọ̀, Ọlọ́run ibo la máa ké sí? Bí ò bá mọ́ wa lára láti sìn, ìjẹ́ nígbà yẹn látò wá rántí pé a ní Ọlọ́run tiwa? Ìjẹ́ ìgbà yẹn látò wá rántí pé a ní ẹni tí ó jẹ́ aṣáájú, eléyìí tí a rán sí wa, ta ní kó máa darí ayé wa? Ìmọ̀ gbé ìgbé ayé ẹrú ló ṣe jẹ́ pé ó pọ̀ nínú ohun tí ń bu orílẹ̀-èdè yìí tí ń bù kù. Bí a bá dénú ìlú kọ̀ọ̀kan, ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn kọ̀ọ̀kan ńlọ jẹ́ pé ńlọ dára jù nínú ìlú yẹn. Bẹ́ẹ̀ sì ni
kò sí ènìyàn tí a gbé látijọ́ tá a ti ń kọ́ mọ́sálásí láyé tá a wá gbé lọ sínú mọ́sálásí pé a ti gbé lọ sínú ilé Ọlọ́run àìsàn tí ń ṣe lágbájá yìí ọ̀sán torí pé inú ilé Ọlọ́run ló wà, ikú ò lè pa wọ̀nà tó fi ń gbégbé ayé ẹrú. Àwọn tí wọ́n tiẹ̀ jẹ́ abalake tí wọ́n jẹ́ àwọn Kírísítẹ́nì onígbìyànjú tún ni wọ́n. Àwọn ènìyàn tí wọ́n bá tún gbé tí wọ́n gbé wọn lọ sínú church láti lọ rèé ṣe ìtọ́ni fún wọn yálà irú ẹni bẹ́ẹ̀ ń ṣàìsàn tàbí oníṣòro, ìgbìyànjú ni wọ́n fi ń gbé ayé, ìgbìyànjú ni wọ́n fi ń ṣe. Nínú ìgbìyànjú èyí tọ́ ni ọmọ tibẹ̀ jáde fún àwọn tí wọ́n jẹ́ olótìtọ́ yàtọ̀ fáwọn tí wọ́n jẹ́ ẹlẹ́rìí alábòsí. Àbí kí lẹ ń pera yín? Ó kù ọ́, ó kù ìṣẹ̀dá rẹ̀, ó sì kù ìwà rẹ̀ pẹ̀lú. Ó kù mí, ó kù ìwà mi, ó sì kù ìṣẹ̀dá mi pẹ̀lú. Má gbé ìgbé ayé ẹrú mọ́, yé pera rẹ̀ lẹ́rú Ọlọ́run. Oko mélòó lọ́lọ́run dá tó ń bá wọn ro? Àgbàlá mélòó lọ́lọ́run ní tó ń bá wọn ro? Kíyèsí, orúkọ burúkú gbáà tí ò ṣeé gbọ́, tí ò ṣeé mú ìwá ni kéèyàn máa pe ara rẹ̀ ní ẹrú Ọlọ́run. Àtùábà, orúkọ mi tí ò yí padà, Babawo Evangelist Adéifá Ìwà Lẹ̀sìn. Ire.